bàbá Tinubu ẹ gbà wá o, ẹ gbà wá lọ́wọ́ Mufti Ìwó o. Ó ní ọba Gandhi kì í ṣe mùsùlùmí, ó ní kí Tálíátù ó máa fòrú ẹ̀mí rẹ̀. Mufti Ìwó ni o, ẹ gbà wá o. Mufti Ìwó waziri ọba Abdulrashidi gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀. Ẹ dákun ẹ gbà wá o, bàbá Tinubu ẹ gbà wá. Ẹ gbà wá lọ́wọ́ Àmùdá Yusufu Akaditi. Mufti Ìwó wọ́n tún lẹ́nìkan ó pera rẹ̀ ní Sanni nìbàdàn. Ẹ gbà wá o, ẹ gbà wá, ẹ gbà wá. Irú ìsìláàmù wo ni wọ́n ń ṣe? Ẹ gbà wá. Wọ́n lọ gbé Gúmi wá, níwájú Gúmi náà ti sọ pé ta ni mùdírù mọ́ríkàsì. Wọ́n ti kógun wọlé Yorùbá. Ẹ gbà wá o. Gbàjàmíàmílà ẹ gbà wá o. Ajígini náà wà nù wọn o. Wọ́n lọ sùn nìbàdàn ní ẹjọ́ torí Ọlọ́run. Ẹ gbà wá o. Wọ́n ti discuss pẹ̀lú Gúmi bí wọ́n ṣe fẹ́ ṣe ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ gba ọ̀nà Kwara wọlé ni. Ẹ gbà wá o, ẹ gbà wá ló jẹ́ kán fi máa pa àwọn èèyàn pakúpa ní Kwara. Ẹ dákun ẹ gbà wá o. Mufti Ìwó ó ti kógun wọlé Yorùbá o. Wọ́n ní mùdírù làwọn fẹ́ ṣe, làwọn fẹ́ dojúkọ. Wọ́n ní mùdírù mọ́ríkàsì làwọn fẹ́ dojúkọ. Ọkùnrin kan náà wọ́n ń pè ní Sanni nìbàdàn. Ó lóun lo lórí ìsìláàmù sí kọlà. Ó ní ta ní jẹ́ mùdírù, ẹ gbà wá. Ó ní àwọn ni wọ́n ń kọ́ Tálíátù sí ọba Gandhi. Wọ́n lọ́ba Gandhi kì í ṣe mùsùlùmí. Kó lè dànù, mùsùlùmí làwọn fẹ́, jihadi làwọn fẹ́ ṣe, ṣẹ̀ríà làwọn fẹ́ kó wọ̀lú ilẹ̀ Yorùbá. Ẹ gbà wá. Ẹ gbà wá. Gúmi ti bá wọn sọ o. Ìmúránù ẹlẹ́hàá, ìmúránù ẹlẹ́hàá. Ẹ gbà wá. Ẹ gbà wá o. Àwọn yẹn náà kóra wọn jọ, wọ́n ń ṣìkà fúnlẹ̀ Yorùbá lórí ẹ̀sìn. Àwọn ẹni tán ní kájọ máa ṣe pẹ̀lú kírísítẹ́nì, pẹ̀lú oníṣẹ̀ṣe. Wọ́n ní bó lọ̀rọ̀ ṣe jẹ́, wọ́n ní kò lè rọgbọ. Mufti Ìwó ti lọ gbé Gúmi wá, òun àtọba Olúwo. Wọ́n ti gbé Gúmi wá àtolúwo àti Mufti Ìwó àti Sanni nìbàdàn. Ó pera rẹ̀ ní skọ́là. Ẹ gbà wá. Níṣẹ́ ní sọ pé ta ni mùdírù markas tó ń pàṣẹ nínú rọ́bítà. Ẹ gbà wá. Àmọ́ Sanni o, àmọ́ Sanni o. Gúmi ti rán Sanni sí bàbá mùdírù markas. Ẹ gbà wá. Gbàjàmíàmílà bàbá Tinubu ẹ jọ̀ọ́. Mufti Ìwó ti gbógun wọ̀lú Yorùbá. Ẹ gbà wá. Ẹ bá wa mú lọ síbi tẹ́ ẹ mú Nnamdi Kanu lọ. Ẹ dákun. Mufti Ìwó náà pẹ̀lú. Ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ bá wa gbé Mufti Ìwó ń da omi àlàáfíà lẹ̀ Yorùbá rú. Ẹ gbà wá. Ẹ gbà wá. Kò ṣẹ̀sìn ìsìláàmù, irọ́ ní í ṣe, irọ́ ní í ṣe, báńdíìtì ni. Ẹ gbà wá o. Kò jẹ́ agbádùn o, kò jẹ́ kí mùdírù ó gbádùn o. Wọ́n dẹ̀ ti tọ́ka ọ̀dọ̀ mùdírù Sanni nìbàdàn. Sanni nìbàdàn àwọn náà fún Tálíátù ní ráìtì kó lé ọba Gandhi. Ọba Gandhi ò sì ṣe é lé. Wọ́n ní kírísítẹ́nì ni, kódà kó jẹ́ babaláwo. Àjọgbélé Yorùbá ni. Irọ́ lẹ pa. Ilẹ̀ Mọ́kà gan àwọn kírísítẹ́nì wà ń bẹ̀, abọ̀rìṣà wà ń bẹ̀. Wọn ò yọ pọ́npọ́ tì wọ́n. Mufti Ìwó ẹ gbà wá lọ́wọ́ Mufti Ìwó àtọba ìlú rẹ̀. Ẹ gbà wá. Ohun tí ò jẹ́ gbà ní fi ń lọ ọba ọlọ́ba. Ẹ gbà wá. Ó ní ọba Gandhi kì í ṣe mùsùlùmí. Ẹ gbà wá. Àwọn ọba abúlé kan náà tó fẹ́ pẹ̀lú. Wọ́n ti rí pé Gandhi kápá wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ni táwọn ọmọ control ni. Kò lè ṣeé ṣe. Ẹ gbà wá lọ́wọ́ Sanni o àti Mufti Ìwó. Gbàjàmíàmílà Sanwó-Olú ẹ gbà wá o. Wọ́n ti fẹ́ kógun lọ bá mùdírù márkàsì. Ẹ gbà wá. Ẹ gbà wá o. Wọ́n ti fẹ́ kúnlẹ̀ abiyamọ. Ẹ jọ̀ọ́. Ẹ gbà wá. Wọ́n ti kógun wọ̀lú Yorùbá. Ẹ dákun. Ẹ gbà wá lọ́wọ́